Fún dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn àwa gbé yín ga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà láti tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkẹsàn-án a gbàdúrà wípé ní gbogbo ọ̀nà ni ẹ̀yin olúwa yóò ti máa ṣẹ́gun fún wa nílé lóko ní gbogbo ibi a ó rí ìṣẹ́gun ní orúkọ Jésù àti pé ọ̀rọ̀ tí a ó gbéyàwó lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 16 oṣù kẹsàn-án àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé alárìíwísí lásán tàbí ajàfẹ́tọ̀ọ́ tó ní ọ̀nà àbáyọ. Ṣé alárìíwísí lásán tàbí ajàfẹ́tọ̀ọ́ tó ní ọ̀nà àbáyọ? Ìwé àkọ́sórí wa la mú nínú ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 16. Mátíù orí 10 ẹsẹ̀ 16. Mo fẹ́ rán yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàárín ìkookò. Nítorí náà kí ẹ ní ìṣọ́ra bí ejò kí ẹ sì ṣe onírẹ̀lẹ̀ bí àdàbà. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 16. Ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 16. Ṣùgbọ́n a ó ṣe pépèpé nítorí àkókò wa. Èlíjà ará Tíṣbì láti inú àwọn olùgbé Gíleádì ó wí fún Áhábù pé bí Olúwa Ọlọ́run ti wà níwájú ẹni tí èmi dúró kì yóò sí ìrì tàbí òjò ní ọdún wọ̀nnì ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Ẹsẹ̀ 10 ó sì dìde ó sì lọ sí Sáráfátì. Nígbà tí ó dé ibodè ìlú náà kíyèsí obìnrin opó kan ó ń ságijọ níbi tí ó ń ságijọ ó sì ké sí i ó wí pé jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi wá nínú ohun èlò kí èmi kí ó lè mu. Bí ó sì ti ń lọ bu omi wá ó ké sí i ó wí pé jọ̀ọ́ mú òkèlè oúnjẹ díẹ̀ fún mi wá lọ́wọ́ rẹ. Òun sì wí pé bí Olúwa Ọlọ́run rẹ ti wà èmi kò ní àkàrà ṣùgbọ́n ìkúnwọ́ ìyẹ̀fun nínú ìkòkò àti òróró díẹ̀ nínú kólòbó. Kíyèsí èmi sa igi méjì jọ kí èmi kí ó lè wọlé lọ kí èmi kí ó sì pèsè rẹ̀ fún mi àti fún ọmọ mi kí àwa jẹ kí àwa sì kú. Èlíjà sì wí fún pé má bẹ̀rù o kí o sì ṣe gẹ́gẹ́ bí ó ti wí ṣùgbọ́n kí o tètè ṣe àkàrà kékeré kan fún mi nínú rẹ̀ náà kí o sì mú fún mi wá. Lẹ́yìn náà kí o sì ṣe tìrẹ àti ti ọmọ rẹ. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí ìkòkò ìyẹ̀fun rẹ kì yóò ṣòfò bẹ́ẹ̀ ni kólòbó òróró náà kì yóò gbẹ títí di ọjọ́ tí Olúwa yóò fi rọ òjò sí orí ilẹ̀. Ó sì lọ ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Èlíjà àti òun àti obìnrin náà àti ilé rẹ̀ wọ́n sì jẹ ní ọjọ́ púpọ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè tí ó ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ó jẹ́ ìpèdè tó wọ́pọ̀ pé a kì í kọ eré ní ìrántí àwọn alárìíwísí nígbà tí kì í ṣe àìdára láti máa rí wí sí àwọn ènìyàn tí kò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Kò gbọ́dọ̀ dúró níbẹ̀ nìkan o. Èlíjà ará Tíṣbì láti inú àwọn olùgbé Gíleádì ó wí fún Áhábù pé bí Olúwa Ọlọ́run ti wà níwájú ẹni tí èmi dúró kì yóò sí ìrì tàbí òjò ní ọdún wọ̀nyí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 7. Ẹsẹ̀ 1 ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 1. Ní ẹsẹ̀ bíbélì òkè yìí a rí i pé Èlíjà bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí alárìíwísí ènìyàn. Ọba kò hùwà lọ́nà tó yẹ o. Gẹ́gẹ́ bí alárìíwísí Èlíjà wọ inú ààfin lọ ó sì kojú rẹ̀ ẹ̀wẹ̀ kò dúró níbẹ̀ nìkan o.
tẹ̀síwájú láti di ohun èlò tí Ọlọ́run lò láti pèsè fún àìní obìnrin opó kan àti ọmọ rẹ̀ nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ títí di ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ǹjẹ́ ìwọ yóò jẹ́ aláríwísí lásán tàbí ajàfẹ́tọ̀ọ́ ẹni tí Ọlọ́run yóò lò láti mú ọ̀nà àbáyọ wá? Ǹjẹ́ ìwọ yóò ní ìtẹ́lọ́rùn pẹ̀lú gbígbé ìwé pélébé kí o sì máa fi ẹ̀hónú hàn nípa tàbí kí o di ọlọ́lá pẹ̀lú débi pé ìwọ yóò lè bọ́ àwọn tí ebi ń pa? Gbígbé ìwé pélébé láti fi ẹ̀hónú hàn yóò pe àkíyèsí àwọn ènìyàn tí ẹ̀ ń bu ẹnu àtẹ́ lù. Ẹ̀wẹ̀, tayọ yìí, o gbọ́dọ̀ dàgbà dé ìpele ibi tí ìwọ yóò lè ṣe àfàyọ tí ìwọ yóò sì pèsè àwọn ọ̀nà àbáyọ fún ohun tí ẹ̀ ń béèrè fún. Má kàn jẹ́ aláríwísí nìkan lásán tí ó ń pe àwọn tó wà ní ipò àṣẹ ní ìjà. Dàgbà dé ìpele ibi tí àǹfààní rẹ kò ní ṣe é fojú parẹ́ ní àwùjọ. Àwọn ọ̀dọ́ ní pàtó ni ọ̀rọ̀ yìí wà fún o. Kí wọ́n kẹ́kọ̀ọ́ lára Mósè, ẹni tó rò pé òun lè mú àyànmọ́ rẹ̀ ṣẹ lọ́nà ara rẹ̀. Ní àyọrísí, ó ní láti dúró nínú aginjù fún 40 ọdún mìíràn títí ó fi ṣetán. Àyípadà rere tí o fẹ́ lè ṣẹlẹ̀, ṣùgbọ́n o gbọ́dọ̀ jẹ́ ọlọ́gbọ́n láti jẹ́ kí ó ṣẹlẹ̀ ní ọ̀nà Ọlọ́run. Ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 14 wípé, wò ó, mo rán yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàárín ìkookò. Nítorí náà, kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò, kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà. Kristẹni ní láti gbọ́n bí ejò. Ohun tó léwu jùlọ nípa ejò ní ìdàkejì rẹ̀. Nígbà tí ó bá kọlu ìjẹ rẹ̀, nígbà tí ó bá kọlù, ìjẹ náà kì í mọ̀. Nígbà tí ó bá pẹ́ jù, yóò tó mọ̀. Olùfẹ́, jẹ́ ọlọ́gbọ́n o. Ọlọ́run ní àbáyọ tó dára fún ọ, ṣùgbọ́n o kò gbọ́dọ̀ jẹ́ kí ìtara àpọ̀jù dè ọ́ lọ́nà láti mú àyànmọ́ rẹ ṣẹ o. Dípò kí o jẹ́ aláriwo lásán, fi kún ìkápá rẹ kí o bá lè jẹ́ ẹni tí ayé ń fẹ́ o. Lára ìtara rẹ, ó gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ìmọ̀ tòótọ́ àti iṣẹ́ tó yẹ. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 1 dé 2. Kókó ọ̀rọ̀: má kàn bu ẹnu àtẹ́ lu nǹkan tàbí àwọn ènìyàn jẹ́ ọ̀kan lára ọ̀nà àbáyọ tí o fẹ́ láti rí. Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú jùlọ, ṣàánú fún wa o. Jẹ́ ká jẹ́ ọ̀nà àbáyọ sí ìlàkọjá àwọn ọmọlàkejì wa. Ẹ jẹ́ ká jẹ́ ọ̀nà àbáyọ sí ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Kí a má kàn jẹ́ aláriwo lásán tàbí aláríwísí lásán, ṣùgbọ́n ká jẹ́ ọ̀nà àbáyọ. Ọlọ́run yóò sì ṣàánú fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.